ìkànnì ẹ̀ òkúrò ò lè jẹ́ ọba Ìjẹ̀bú ò lè jẹ́ ọba Awùjalẹ̀ òkúrò ọba Awùjalẹ̀ ò kì í ṣe ìkà tó bá jẹ́ ìkà ni wọ́n ìwọ́gbọ̀n onílẹ̀ ìdíwájú wọn ìkà ni wọ́n tí ò kì í jẹ́ kí ọmọ ọlọ́mọ dàgbà ò kì í jẹ́ àkàìmọ́ àwọn ọmọ ọlọ́mọ tẹ́lẹ̀ wọn ti bọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀kọ́ wáyé tó bá ní kókó ni fún wọn wọ́n tó òkúrò ìjọba bó ṣe máa ń takò àwọn ènìyàn nìyẹn ó fi ìyà jẹ ọmọ ni ó fi ìyà jẹ ní ọba owó ló gbà tó bá pàdé obìnrin máa ń ba yé ẹ̀jẹ̀ ni ṣé ni tó ti bá yé obìnrin mẹ́lẹ̀ obìnrin jẹ́ tó táwọn jókòó ṣé tó táwọn jókòó yẹn ṣé òun fẹ́ jọba ó kọ́ ní fáyẹ̀ fún ẹni bá ti wá sí ìjọba lágbára Èdùmàrè Ọlọ́run máa padà lẹ́yìn yín wá sí òwúrọ̀ ìjọba Ìjẹ̀bú ewọ́ ní ó lè ní ẹ̀ náà àwọn èèyàn kan máa dúró tí àwọn sọ pé òkín jáde ṣé mo kúrò tó gba ọlọ́run mo kúrò tó wà ní àwọn tó ń ṣe àjà you are a bad person you are not qualified to be a king in that Ìjẹ̀bú la Ìjẹ̀bú people wọn ò ní dúpẹ́ ní ọwọ́ wọn ní ọwọ́ President Bola Ahmed Tinubu tó wọ́n fi Wasiu Ayinde jẹ ọba tí mo fẹ́ Wasiu I hate him with passion bẹ́ẹ̀ ni ẹlòmíì bí mo lè ní sọ̀rọ̀ yìí náà people will know Wasiu máa ń takò eré oníire gbogbo ìyà tí wọ́n ti fojú mi rí láti ọdún kọ̀ọ̀kan láti abẹ́ọdún mélòó mo ti bẹ̀rẹ̀ ní ojú wàhálà yẹn gbogbo èyí tí mo sọ pé màláìka ṣe kékeré ni tí ò bá lọ́wọ́ nínú ogun yẹn ò lè tó eléyìí o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Auto Bola ti jáde lórí ọ̀rọ̀ Wasiu Ayinde nípa bí Wasiu Ayinde ṣe ń du oyè láti jẹ Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ṣe mọ̀ pé màálù tó bá kángun sí Fúlàní onírìjà sàǹdà ó ní òun lòun súnmọ́ Wasiu Ayinde tí gbogbo èèyàn mọ̀ sí Kwam One táwọn èèyàn sì tún pè ní K1 the ultimate ó ní èèyàn burúkú gbáà ni ó ní òró tó wà nínú ẹ̀ ojú tó jùlọ ó ní gbogbo ọmọ Nàìjíríà pàápàá ará Ìjẹ̀bú Òde wọn ò ní dáríjì Bọ́lá Ahmed Tinubu tó bá fọwọ́ sí yíyan K1 the ultimate gẹ́gẹ́ bí Awùjalẹ̀ ti Ìjẹ̀bú ó ní bó tilẹ̀ jẹ́ ṣe pé ìdílé ẹ̀kọ́ ló kàn ó ní wọ́n lè lu ọwọ́ òṣèlú ó wá sọ àwọn nǹkan tí ojú ẹ̀ rí nínú èyí tí Wasiu Ayinde fojú ẹ̀ rí ó ní ó gba owó òun ó sì fìyà jóun pẹ̀lú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní ó sùn ní ìwà ó ti wà tí ò tọ́ sí òun nípa bẹ́ẹ̀ ó wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú pátápátá bẹ́ẹ̀ ló rawọ́ ẹ̀bẹ̀ síjọba wípé wọn ò gbọ́dọ̀ fi K1 the ultimate jẹ Awùjalẹ̀ ti Ìjẹ̀bú ó ní tí wọ́n bá fi irú K1 the ultimate jẹ Awùjalẹ̀ ti Ìjẹ̀bú ó ní bí ìgbà tí wọ́n bá fi ìkà sórí àlééfà ni ó ní gbogbo ìwà tí K1 the ultimate ìyẹn Kwam One tó ń wù ó ní kò yẹ lọ́ba kò sì tẹ́ ọ́ nírú ẹni tá a bá pè ní Awùjalẹ̀ ti Ìjẹ̀bú ọ̀rọ̀ pọ̀ tí arábìnrin sọ nínú ètò rẹ̀ èyí tó máa ń ṣe fáwọn èèyàn ní ìkànnì gbogbo tó n ó fi púpọ̀ hàn wá lára nǹkan tó sọ torí pé ọ̀rọ̀ tó sọ lágbára pọ̀ ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ yẹn bá gbọ́ ìwú sì máa báyìí tó bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbẹ̀ tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ síbi abẹ̀yìn ni o ẹ̀já bá yín dọ̀rẹ́ ẹ̀yin náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti jago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ kí ni Auto Bola sọ nípa K1 the ultimate. Wasiu Ayinde nígbà tó kù díẹ̀ kí Wasiu kí Obesere kó ṣe kí ni kó jẹ oyè yẹn ọmọ Ìbàdàn ni o Wasiu make sure kó yẹ dànù ẹnìkan ló wá lọ fún lóyè ní kíkiri yẹn má ṣe àdàbí disgrace pátápátá wọn lọ fún Obesere ní oyè ní ìlú Èkìtì. President Bola Ahmed Tinubu should never allow Wasiu Ayinde to be a king of Ijebu land. O lọ sí Ọ̀yọ́ gbogbo pa ìyàwó a lè sọ pé bàbá ọba Ọ̀yọ́ pé wọ́n kóbìnrin jọ wọ́n ń fẹ́ wọn rán gbogbo wọn ní school but tó dó gbogbo ìyàwó wọn majority lódó yàtọ̀ sáwọn màmá yẹn. Wasiu ẹni bá fi ẹ́ jọba gan wọ́n máa kó àgbákò ni gbogbo àwọn tó ti fi ẹ́ ń joyè wọ́n máa ń kàgbákò ni bàbá Aláàfin Ọ̀yọ́ báyìí wọ́n kò déédéé fòṣọlẹ̀ kò pẹ́ náà wọ́n síkì ẹ yo nítorí pé wọ́n ti lọ ṣe nǹkan tí òye kan ṣe ni torí pé ẹni tó bá ti ṣoore fún ìkà òun nìkan máa padà wá pa. Wasiu Ayinde nígbà tó kù díẹ̀ kí Wasiu kí Obesere kó ṣe kí ni kó jẹ oyè yẹn ọmọ Ìbàdàn ni o Wasiu make sure kó yẹ dànù ẹnìkan ló wá lọ fún lóyè ní kíkiri yẹn má ṣe àdàbí disgrace pátápátá wọn lọ fún Obesere ní oyè ní ìlú Èkìtì níbi kan ní Èkìtì ló ti wá lọ gbóyè Wasiu make sure kó yẹ dànù Wasiu máa ń takò eré oníire gbogbo ìyà tí wọ́n ti fojú mi rí láti ọdún kọ̀ọ̀kan láti abẹ́ọdún mélòó mo ti bẹ̀rẹ̀ ní odi wàhálà yẹn gbogbo èyí tí mo sọ pé màláìka ṣe kékeré ni tí ò bá lọ́wọ́ nínú ogun yẹn ò lè tó eléyìí o gbogbo èyí tí àwọn fámìlì mi ṣe àwọn fámìlì yẹn wọ́n ti ń gbé ogun tìmí tí wọ́n ò rí nǹkan kan lè ṣe fún mi tí màá sí ò bá ní ọwọ́ sí ogun yẹn ò lè lè tó jíṣẹ́ sẹ́ni o gbogbo nǹkan tí mo ṣe ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi tó ti gbọ̀n sọnù pátápátá Wasiu Ayinde wà ń pẹ̀rù ó wá fẹ́ jẹ ọba ẹni bá ti wà sí ìjọba lágbára Èdùmàrè Ọlọ́run máa padà lẹ́yìn yín Wasiu ògbúdọ̀ jẹ ọba Ìjẹ̀bú ewọ́ ní Obesere fẹ́ gba oyè ó lọ bá bàbá bóyá ó lọ bá bàbá ni o bóyá bàbá pè ni o kó wá gba àgbà kíní kan fi Yorùbá land nígbà yẹn ẹ mọ̀ nǹkan tí Wasiu ṣe fún Wasiu dẹ̀ pé kábíyèsí ọba Adétúnjí pé kò gbúdọ̀ fún ní oyè yẹn ó ti kù díẹ̀ wọ́n ti dáṣọ yìí wọ́n ti ṣe gbogbo nǹkan preparation ti lọ simply because ó mọ ọba Adétúnjí òun ló play fún ọba Adétúnjí ní ìgbà tí ọba Adétúnjí gorí ìtẹ́
ó dẹ̀ tún gba hall fún ọba Adétúnjì ó tún fún wọn ní àwọn mímọ́ owó kankan tó ṣà fún wọn ó dẹ̀ gbé wọn lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu bó ṣe sọ but tó dá mi lójú pé òun kọ́ ló máa gbé ọba Adétúnjì lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu because ọba Adétúnjì too has been a promoter in that Lagos Island tó yẹ pé Lagos Island yẹn náà anybody tó bá ti gbé ní Èkó tó jẹ́ nǹkan kan of course ló máa mọ̀ ya lọ́jọ́ Èkó tó dẹ̀ jẹ́ pé màmá wọn president Bola Ahmed Tinubu tó tún wá jẹ́ pé bàbá yẹn náà ó ní gbogbo nǹkan ní ìlú Èkó mẹ́ẹ̀ ìyẹn ọba Adétúnjì. Do you understand? Wasiu Ayinde, the reason why I call on President Bola Ahmed Tinubu because a lot of people believe that whatever President Bola Ahmed Tinubu and any other tó bá ti give náà ló tán like one majority àwọn tó bá President Tinubu ṣiṣẹ́ like ọba Oniru kì í ṣe Lẹ́gùṣì Oniru was one of he's a police officer but today is a king but that one the father is a police officer yeah I mean sorry money the father is police the ọba Oniru very decent ọba like that and the father is a king everybody know his father. You understand? It's not the first concept and the so it's different because I see a lot of people they are tagging me Oniru all those people who have been with the tó ti bá president Bola Ahmed Tinubu ṣiṣẹ́ nígbà tó jẹ́ governor all of them wọ́n fi wọ́n sípò because they believe that this is opportunity that all of them have now they should make use of it take advantage of it even if they are right on something or not. You understand me? So they've been tagging me that I saw that also. I take note of things that happen around me but I am telling you authoritatively I want to call president that's why I call President Bola Ahmed Tinubu like the President Bola Ahmed Tinubu should never allow Wasiu Ayinde to be a king of Ijebu land. They are not going to bless God for his life. Ìjẹ̀bú ò ní dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n fi Wasiu jẹ ọba. Ìjẹ̀bú people wọn ò ní dúpẹ́ ní ọwọ́ President Bola Ahmed Tinubu pé wọ́n fi Wasiu Ayinde jẹ ọba. Wọn ò ní dúpẹ́ so ti yẹn wọn ò ní dúpẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni bí wọn ò bá tiẹ̀ jáde wá fún wọn pé kí president ni kò sí nǹkan tá a lè ṣe ẹlẹ́dàá wọn kò ní gbàdúrà fún wọn. So they should not because want to believe with my help of my father, my godfather, that's president that is presently there now. We can be, he's going to be a king. They are going to oppose him by fire by force. I know personally that Wasiu Ayinde, there is a fraud. He has been preparing for that because all these mafias, a lot of them that also hiding their identity, they have this mission. Not even today. Irọ́ tí Wasiu máa gbé jáde sọ pé wọ́n máa pàdé pópó máa kó gbogbo lẹ́tà jáde like me àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé I will be able to say it I don't need letter to explain your father bí mo ṣe fẹ́ pé my daddy died when I was 41 days old and màmá mi gbé mi kúrò bẹ́ẹ̀ wọ́n lọ marry ẹlòmíì in fact stepfather mi wọ́n fi orúkọ mi pè é like baba Ṣadé because stepfather mi ní Ṣadé kan náà tó tún dàbí Ṣadé orúkọ ọmọ kan jẹ́ Ṣadé wọ́n fi orúkọ mi pé stepfather despite that because mo fẹ́ fàyọ̀ ni pé I know my father's house. My father's house know me. I know the history of my fathers. I mean my father and my forefathers. Do you understand me? So, ọ̀rọ̀ bí Wasiu dẹ̀ ti ṣe dàgbà tó yan ọkùnrin ni ó ti yé bẹ́ẹ̀ yẹn. So Wasiu has an hidden agenda like he just wants it by fire by force. Kò qualify fún. We don't want to give things to people. I mean mo fi nǹkan joke of recent that okay o ṣé gbogbo ọmọ tó bá ti ń wúyàn ló máa fún. Torí pé ọmọ yẹn sọ pé kó má bàa wá ní ọkọ̀ bàbá òun kó bàbá òun ló fẹ́ máa fi ṣeré you now give it to him abi it's not possible àwọn nǹkan tó bá ti tó tẹ̀ nǹkan ṣé rí àwọn tó ń fi fẹ́ máa ṣàkàwé fún wa yẹn pé ọba Onírù ó jọba ńgbà tó jẹ́ elderly fún President Tinubu o ọba Ifẹ̀ o ó ṣe bákan wọ́n sọ gbogbo ẹ̀ ní wọ́n ti sọ gbogbo bí gbogbo kíyèsí rẹ̀ mi tẹ̀ sọ sí àwọn tí mò ń sọ nísinsìnyí ni pé ọba tó Onírù bàbá wọn ti jẹ́ Onírù of Iruland àní Iruland yẹn Èkó ló wà kó tó Ìjẹ̀bú Òde ọba wọn yẹn ó yẹ Lẹ́gùṣì gbogbo ọba wọn yẹn yàtọ̀ Sákínolú àti bàbá Akínolú yẹn àti àwọn gbogbo àwọn tó ń ṣe pẹ́pẹ́pẹ́ yìí ìfún ọlọ́jà ọ̀fẹ́ pẹ́ kò tó ọba Ìjẹ̀bú ọba Awujale of Ìjẹ̀bú land kò tó so if they should not mo call attention of President Bola Ahmed Tinubu that àwọn nìkan náà sẹ́nsìn pé tí wọ́n bá ti sọ pé yes kò sẹ́ni tó lè sọ pé no mọ̀ they should not ever impose Wasiu Ayinde as a king over that Ìjẹ̀bú land simple and again mo fẹ́ sọ fún yín lára àwọn tí Wasiu náà ti ṣe fáwọn èèyàn àtìlẹ̀ mímì ní fatherly care mi ní motherly care and I struggle to be myself and to be somebody. Wasiu bá pàdé èèyàn lọ́nà amọ́lò máa bá tiẹ̀ jẹ́ ni ó bá lọ fẹ́ jọba Wasiu kò sí ẹ̀bẹ̀ tó fẹ́ bẹ ẹni tí ìkòkò pa ìyá ẹ̀ jẹ́ ó ní good thing kankan tó bá ní kí n máa ṣàlàyé àdàbí pé wọ́n ń ba tiẹ̀ jẹ́ náà máa ní pé ó rí ológo ó fẹ́ máa bá yé ó fẹ́ ba lórí ológo ṣé olóòfò lèmi ni ìwọ tó èmi rí ṣe
àbúkọ àwọn tí wọ́n pè lólógún ẹ̀ ilẹ̀ mélòó lórí gbà lọ́wọ́ wọn, ilẹ̀ mélòó ní wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀ ìwọ máa gba nǹkan èèyàn ní wọn ò rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀ tó bá kówó jáde ń sìn bóyá owó tó owó tẹrọrìsì owó banditi owó àwọn nǹkan tẹ bá fẹ́ fi ṣe nǹkan burúkú tẹ máa personalize gbogbo nǹkan nàìjíríà láti sọ títí yín láti kò sí owó kọ̀ọ̀kan tó wá tó ju owó àlùbáríkà ó gbúdọ̀ jọba yẹn torí ọmọ ìgbìmọ̀ àti wọn sọ̀rọ̀ fún ẹ̀gọ́ tí ó kàn tiẹ̀ sọ̀rọ̀ kan bí sóyè àtàwọn kan ló kàn sì kọ̀rọ̀ jáde pé òótọ́ sí wọn ò parọ́ mọ́ ẹ kì í ṣe rọ́ sórí tó bá jẹ́ pé gbogbo àwọn káwọn máa lo party identity kó máa change identity wọn pé kó favour Nigeria ni we continue but all the people that been changing their identity lying to us they are not having good they don't have good plan for us and anybody changing their identity they don't need to wọn need láti go see good position because they are criminals do you understand ìwọ nìkan ló ní mímọ ìdílé fún ìgbéjáde sí ó look somehow to pronounce secondly ìpọ̀tẹ̀mọ́lẹ̀ tó ní o ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ó máa kọ́ mo mórí kí ẹ gbogbo oríkì tó máa ń kiri ẹ dáadáa máa pè ẹ jáde nísìn máa tún pè ẹ jáde nísìn oríkì tó máa ń kiri ẹ ẹni tí téèyàn bá ti pè èèyàn báyìí bá ti dáa báyìí ló máa pè mọ́ rẹ ìwọ nìkan náà ló sọ pé mo mọ̀ pé tí wọ́n bá níjẹ̀ gbogbo náà ṣé ti yé owó bá níjẹ̀ gbogbo nígbà pé because you are desperado torí ẹ̀ ṣe pé tó bá jẹ́ pé you have a good thing for them you no be looking for it bẹ́ẹ̀ ọba all the people looking for this king gan wọn ò ní nǹkan gidi fún àwọn èèyàn because ní ipò ọba gan wọn lọ ń ṣiṣẹ́ fún ìlú ni ó yẹ kó lọ ṣiṣẹ́ fún ìlú but nígbà ṣe gbé nǹkan wá ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti lè obtain ní one position or the other anything bá ti jọ ti government gan you know what they do wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi oppress ni wọ́n máa fi jalè máa fi ba yé jẹ́ wá sí òfẹ́ jẹ ọba àbí kí ló sọ ọba Ìjẹ̀bú ṣé o mọ̀ pé ń jẹ́ ìyá àṣìbá ẹ̀ sọ bí eré ó ló ṣe call out nísìnyí pé president Bọ́lá Tinubu àwọn nìkan gbogbo wọn sọ pé ọmọ Bọ́lá Tinubu ni ẹ o ọmọ tó bá ti sọ lábẹ́gẹ́ wọn ò gbúdọ̀ fi ẹjọba èwo ní èmi bí wọ́n ṣe wà tó bá ní mo jẹ́ alátakò ẹ̀ if you tell me if anybody angry that because I'm saying Wasiu should not be a king if anybody is angry tó bá rí mi ní bíi kẹ́nìmánì kí Ọlọ́run bá yé gbogbo ọmọ ìgbé láyé kọ́lọ́run bá kó tó gbẹ̀rọ ayé ẹ ògùn ẹ kó tu dànù gbogbo tí Wasiu ṣe fún mi ní ayé tó ṣe fọ́mọ mi kọ́lọ́run kọjú ìjà wọn tó ní agbára tó ní ìkànnì ayé kó kọjú ẹ̀ sí gbogbo ìdílé ẹ̀ kó run ìdílé ẹ̀ kó pa ìdílé rẹ̀ Wasiu Ayinde is an evil person nothing kò sí nǹkan tí àdìkò kó gbowó ayé ìsanwó ẹsẹ kó sọ fún mi pé òun fẹ́ tó bá fún mi lówó I will collect the money pé owó mi tó gbà mo gbà á ṣé tiẹ̀ but wọn ò lè kò sí nǹkan tí mo fẹ́ Wasiu I hate him with passion bẹ́ẹ̀ ni ẹlòmíì bí mo lè ṣe ń sọ̀rọ̀ yìí náà people will know mo kàn fẹ́ sọ fún yín ni ṣé rí ní orí mídíà yìí ní bíi 4-3 years ago kí ọba Olúbàdàn tó kú ọba Adétúnjì mi mọ bàbá yẹn face to face tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ Wasiu ló jẹ́ kí n dọ́dọ̀ bàbá yẹn kí n má dọ́dọ̀ wọn mọ́ nílùú Ìbàdàn but yẹn kọ́ mo fẹ́ sọ nígbà tí Òbésèrè kí bàbá yẹn tó kú Òbésèrè fẹ́ gba oyè ó lọ bá bàbá bóyá ó lọ bá bàbá ni o bóyá bàbá pè ni o kó wá gba àgbà kíní kan fi Yorùbá land nígbà yẹn ẹ mọ̀ nǹkan tí Wasiu ṣe fún Wasiu dẹ̀ pé kábíyèsí ọba Adétúnjì pé kò gbúdọ̀ fún ní oyè yẹn ó ti kù díẹ̀ wọ́n ti dáṣọ yìí wọ́n ti ṣe gbogbo nǹkan preparation ti lọ simply because ó mọ ọba Adétúnjì òun ló play fún ọba Adétúnjì ní ìgbà tí ọba Adétúnjì gorí ìtẹ́ ó dẹ̀ tún gba hall fún ọba Adétúnjì ó tún fún wọn ní àwọn mímọ́ owó kankan tó ṣà fún wọn ó dẹ̀ gbé wọn lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu bó ṣe sọ but tó dá mi lójú pé òun kọ́ ló máa gbé ọba Adétúnjì lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu because ọba Adétúnjì too has been a promoter in that Lagos Island tó yẹ pé Lagos Island yẹn náà anybody tó bá ti gbé ní Èkó tó jẹ́ nǹkan kan of course ó máa mọ̀ ya lọ́jọ́ Èkó tó dẹ̀ jẹ́ pé màmá wọn president Bola Ahmed Tinubu tó tún wá jẹ́ pé bàbá yẹn náà ó ní gbogbo nǹkan ní ìlú Èkó mẹ́ẹ̀ ìyẹn ọba Adétúnjì do you understand Wasiu Ayinde nígbà tó kù díẹ̀ kí Wasiu kí Òbésèrè kó ṣe kíni kó jẹ oyè yẹn ọmọ Ìbàdàn ni o Wasiu make sure kó yẹ dànù ẹnìkan ló wá lọ fún lóyè ní kíkíní yẹn má ṣe àdàbí disgrace pátápátá wọn lọ fún Òbésèrè ní oyè ní ìlú Èkìtì níbi kan ní Èkìtì ló ti wá lọ gbóyè Wasiu make sure kó yẹ dànù Wasiu máa ń takò eré oníire gbogbo ìyà tí wọ́n ti fojú mi rí láti ọdún kọ̀ọ̀kan láti àbí ọdún mélòó mo ti bẹ̀rẹ̀ ní odi wàhálà yẹn gbogbo èyí tí mo sọ pé màláìka ṣe kékeré ni tí ò bá lọ́wọ́ nínú ẹ̀ ogun yẹn ò lè torí ètò eléyìí o gbogbo èsì àwọn fámìlì mi ṣe àwọn fámìlì yẹn wọ́n ti ń gbé ogun tìmí tí wọ́n rí nǹkan kan lè ṣe fún mi tí màá sí ò bá ní ọwọ́ sí ogun yẹn ò lè lè tó this extent o gbogbo nǹkan tí mo ṣe ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi tó ti gbọ̀n sọnù pátápátá Wasiu Ayinde wà ń pẹ́ o ó wá fẹ́ jẹ ọba ẹni bá fi Wasiu jẹ ọba lágbára Èdùmàrè Ọlọ́run máa padà lẹ́yìn yìí Wasiu ò gbúdọ̀ jẹ ọba Ìjẹ̀bú èèwọ̀ ni òun ni Wasiu bẹ́ẹ̀ ni ní ọmọ wáyé jẹ́ sọ kọ̀ọ̀kan fún yín ọmọ òkú ọ̀run wọn kì í fìyà jẹ wọn púpọ̀ bẹ́yẹn tó bá fìyà jẹ wọn tó sọ̀rọ̀ lẹ́wọ̀n máa fi wọ́n lẹ̀. èyí táwọn èèyàn ń sọ pé ta ló máa kọrin fẹ́ pc ta ló máa ṣe kíní kan ìyẹn ọ̀yẹn kọ́ tó di ẹ̀kọ́ wáyé tó bá yàn kó kọrin fún wọn wọ́n tó gbúdọ̀ jọba bó ṣe máa ń takò àwọn ènìyàn nìyẹn ó fi ìyà jẹ ọmọ mi ó fi ìyà jẹ mi ó gba owó mi ó gbà tó bá pàdé obìnrin máa ń ba ayé ẹ̀jẹ̀ ni ṣẹ́ni tó ti bá yé obìnrin mẹ́ni obìnrin jẹ́ tó dá wọn jókòó ṣé tó dá wọn jókòó yẹn ṣé òun fẹ́ jọba ó qualify fún
ọba Ìjẹ̀bú yẹn omi lè sọ tó bá ní tó bá lọ fún ẹ lọ́ba ìgbèríko mi sọ pé rọ́ tó bá fún ẹ lọ́ba Ìjẹ̀bú gbogbo ní kó kúrò bẹ́ẹ̀ àbíkọ́ lọ fún ẹ tí wọ́n pé Ìjẹ̀bú Òde náà ó tún ní àwọn ọba kọ̀ọ̀kan bíbí tó máa ṣe ń lọ sọ́nà Ìjẹ̀bú Òde bí àwọn ọba kọ̀ọ̀kan tó wà níbi tí ilé bí àwọn ìsàkú bẹ́ẹ̀ ó lè lọ jẹ́ ó lè bèrè fọ́ba mi ọba Ìjẹ̀bú Òde is too big for you, you are too evil, it's not meant for you, that place is not meant for you. I'm not from Ìjẹ̀bú Òde but ilé yẹn kò ṣe fún ìwọ kò sí ẹnikẹ́ni tó bá ti wo èmi ìkànnì ẹ̀ ògbúdọ̀ ò lè jẹ́ ọba Ìjẹ̀bú ò lè jẹ́ ọba Awujale ògbúdọ̀ ọba Awujale ò kì í ṣe ìkà tó bá jẹ́ ìkà ni wọ́n ìwọ̀gbọ̀n ò ní lè déwájú wọn ìkà ni wọ́n tí ò kì í jẹ́ kí ọmọ ọlọ́mọ dàgbà ò kì í jẹ́ àkàìmọ́lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tẹ̀mí wọn ti bọ́ lọ́wọ́ ẹ̀ then ò kì í ṣe èèyàn rere tó gbúdọ̀ jọba tó bá fẹ́ jọba àwọn ọba oríṣiríṣi ló wà bọ̀ tó ń ṣe ọba tọ́nù Ìjẹ̀bú yẹn kò ṣe òun nígbà tí bàbá Ṣùbòmí yẹn ó kàwé débẹ̀ ní Ṣùbòmí tó ní báǹkì tó wà ní Ìjẹ̀bú yẹn ó lè láwọn pọlíṣà tó ń ṣiṣẹ́ fún tó yẹ pé wọ́n ń bẹ̀ láti máa bá wọn rún gbogbo ayé àwọn tó bá ti rò pé target ni wọ́n fún ẹ but ìwọ ló máa kárí ẹ̀ ó gbọ́ bọ́mí ìtumọ̀ rò pé wọ́n bẹ̀ ẹ́ torí pé ìkànnì ẹ̀ tó bá rán níkà tó bá ṣe ìkàwé àánú ẹ̀ ni. Òbésèré ó fẹ́ jẹ ọba ní ìlú Ìbàdàn ọmọ Ìbàdàn ni o simply because ìwọ àti ẹ o bìlí pé kò tí ì gbà fún ẹ tó bó ṣe ní kó gbà fún ẹ o bọ́yàn wàá máa kọ̀ máa dùn àjókòó sínú ilé tó gbà tó yẹ pé ẹ tó ní original ilẹ̀ yẹn ẹ tí mo ló kọ́ mi iṣẹ́ yẹn ló ní original ilẹ̀ tó kọ́lé sí yẹn ilẹ̀ tó kọ́lé sí yẹn tó kọ́ mi níṣẹ́ yẹn tí mo ló kọ́ mi iṣẹ́ yẹn ẹni gbẹgbẹ́ àlẹ́ pé ó ló dínà rárá wálé ilẹ̀ tó kọ́lé sí yẹn but I don't want to talk about that kò sí nǹkan tó kọ́ mi ó lè ní ẹ̀ náà àwọn èèyàn kan máa dúró tí àwọn sọ pé òkú jáde ṣé mo kúrò mọ́ tó bá nǹkan lọ́wọ́ mi mo kúrò mọ́ tó wà ní àwọn tó ń ṣe àjà you are a bad person, you are not qualified to be a king in that Ìjẹ̀bú land. bẹ́ẹ̀ ni mo sọ tọ́rọ́ ọmọba ni mí àwọn ipò ọba tó tọ́ kì í ṣe ọba tó kàn ọba ìgbèríko àbáwọn ọba píkà àwọn ọba gbélẹ̀gbé ohun àwọn ọba tó máa sọ pé gbélẹ̀gbé àwọn ọba olè àwọn ọba tí ò ṣe ọba original. The king has a reason, he has a meaning, it's in the Bible. Ọba ó wà nínú Bíbélì kò ṣe nǹkan tó jẹ́ pé ẹnìkan kan máa dédé ọba is from God Ọlọ́run ló ọ̀dẹ́nu ọba Ọlọ́run tó bá ló máa ọ̀dẹ́nu Ọlọ́run kì í ṣe bí òṣùfẹ́ ṣe é sì ní pé èèyàn ló máa ọ̀dẹ́nu ẹ̀ tó plan ẹ̀ dàbí pé àwa fọ gbogbo tán torí ẹ̀ ní ayé ò ṣe dùn torí ẹ̀ láyé ńgbà tó gbogbo nǹkan tó jẹ gbogbo ìta sọ níjà yẹn pé lọ sí ìlú Ìjẹ̀bú ó lọ sọ́yọ́ gbogbo ẹ̀ bàjẹ́ ṣàkóso ẹni ó lọ sí Ọ̀yọ́ gbogbo ọba ìyàwó a lè sọ pé bàbá ọba Ọ̀yọ́ pé wọ́n kóbìnrin jọ wọ́n ń fẹ́ wọn rán gbogbo wọn ní school bọ̀ tó dó gbogbo ìyàwó wọn majority lódó yàtọ̀ sáwọn màmá yẹn ìwọ ló fẹ́ jẹ ọba tani ìyàwó tó fẹ́ fi jẹ oyè ìyàwó sì tani ìyàwó oyè ìkótó ẹ̀kọ́ wá pẹ̀lú yẹn you are a bad person your record is bad, is horror. ṣé gbogbo àwọn ọmọ ẹ tó ń jalè yẹn gbogbo àwọn ọmọ tó kó sẹ́yìn yẹn kì í ṣe gbogbo méjì kì í ṣe gbogbo wọn kì í ṣe àwọn biological àwọn ọmọ obìnrin tó kó sẹ́yìn bíi gàjà àwọn olóògùn yẹn àwọn náà lè máa jókòó sórí ìtẹ́ tẹ́ máa da gbogbo ilé ìgbéyàwó onígbéyàwó tẹ́ máa da gbogbo ilé onílérú. And again you are believing that okay let me just ask for this over now because you don't know maybe king or bóyá kábí aṣáájú wọn tiẹ̀ máa wọlé ẹlẹ́kejì àbí nǹkan kan máa ṣe wọ́n nǹkan kan báyìí all of you are getting prepared you are something fishing what is it ìwọ tó mú gbogbo èèyàn tó ń dáyé wọn rú mo rántí nígbà yẹn nígbà tí bàbá yẹn tí bàbá ọba Adétúnjí tí wọ́n lọ sọ́dọ̀ ọba president Bọ́lá Ahmed Tinubu gbà wọn tí wọ́n ìyá aṣáájú tí wọ́n ti di president wọ́n lọ sọ́dọ̀ wọn wọ́n lọ kí wọn mọ́lé pẹ̀lú ìyàwó wọn gbà yẹn ìyàwó wọn kọ́ńtínlẹ̀ tó wá ku olórí kékeré yẹn so wọ́n jọ lọ síbẹ̀ wọ́n dẹ̀ ya fọ́tò yẹn nọ́mbà jù sórí mídíà wọ́n àtọ́ dẹ̀ ya fọ́tò tó ń jù sórí mídíà ara ń gbà yẹn ṣó mọ̀ jẹ́ pé ẹ sábọ̀dù ó ṣe gbé sábọ̀dù lọ Nàìjíríà pé kó máa bẹ́ẹ̀ kojú èmi Nàìjíríà nígbà tó bá padà dé ni pé gbogbo ohun tí mo sọ mọ́ yẹn àti gbogbo yín pa irọ́ ni ṣàparọ́ mọ́ yẹn àparọ́ ẹ̀yin kírímínà yìí bí ẹ sábọ̀dù ṣe gbé bàbá yẹn nìyẹn Adétúnjí kí ló lọ ṣe lọ́dọ̀ Tinubu ṣé Tinubu kọ́ ṣé Wàsíù kọ́ ló gbé lọ́dọ̀ Tinubu ṣé wọ́n yẹ kó máa lọ sọ́dọ̀ Tinubu láì sọ fún Wàsíù who are you àwọn èèyàn kọ́kọ́ ló jẹ́ kó mọ president Tinubu náà ni àwọn èèyàn tí wọ́n ti mọ̀ sí president Tinubu ti jẹ́ kó mọ̀ tó ń communicate pẹ̀lú directly mélòó ni wọ́n dí ẹ lọ́wọ́ pé kó má communicate pẹ̀lú wọ́n bẹ̀rẹ̀ sí drag bàbá yẹn títí kò pẹ́ kó jìnnà náà bàbá yẹn náà ó jásẹ̀ kó sọ́dínlẹ̀ ni wọ́n síkì náà ni bí ti ọba Aláàfin Ọ̀yọ́ wọ́n ṣe kú náà ni lẹ́yìn tó sọ pé wọ́n lẹ́yìn wọn náà wọ́n fẹ́ fún Òbésèré ní oyè lẹ́yìn náà tó jẹ́ kó yẹ oyè yẹn sọnù báyìí wọn ò dágbére oyè míì mọ́ kán tó kúrò láyé yóò ẹbí kẹ́sọ̀ yóò apàyàn ní ẹ̀ náà ṣó fẹ́ máa pa gbogbo kó ṣe tán sí gbogbo ọ̀rọ̀ tá a fi ń ṣeré ní ìjẹta tá a sọ pé ẹ̀wà máa kẹ́kẹ́ arọ́bà fi ilẹ̀ bá máa pa ó máa pààyàn ní ìwọ tó ti ìjọba tó sọ pé arọ́bà fi lọ́ba máa ń pa wàá máa sọ pé ẹni bọ̀dọ̀ tó bá ti ṣe ẹni bẹ́ẹ̀ nígbà tó kàn ti ìjọba òbèrè orin lásán ọmọ ọba fújì ó máa ń pa àwọn èèyàn lọ́ba máa kọrin arọ́bà fi ilẹ̀ bá máa pa ẹni bọ̀dọ̀ tó bá ṣe báyìí pípa ní
anybody bá ṣe báyìí mímú wálé ni tó bá ṣe bàbá ìwà arẹ́tẹ̀ useless kò sẹ́ni tó bá ìgbà tẹ́lẹ̀ kò ní kú fún ọkọ tó di pé ó jáwọ́ lọ́rọ̀ òun ẹnìkan àbí méjì ó fẹ́ kí ìgbà tó kọ́kọ́ wọ Ìjẹ̀bú Òde kó lọ bèrè ládàá tí ó fẹ́ ìyàwó st soap rí àbò òfẹ́ rí ìyàwó st soap tó ń lo fj irú mọ́tò tí mo lo fj ló ń lò tí ó fẹ́ rí àbò òfẹ́ rí kí ló ṣe ọkọ̀ yàtọ̀ àgbà ni gbogbo àwọn ọkùnrin tó àwọn olówó tó wà ní Ìjẹ̀bú Òde yẹn náà nígbà tí ọba Ṣùbọ́mi kọ́kọ́ tí Ṣùbọ́mi bàbá yẹn tó kọ́kọ́ kú báyìí kí ló ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń bèrè fún oyè wọn wọ́n fún ẹ ní oyè yẹn kí ló fi qualify fún ṣé ìwé tí Ṣùbọ́mi bàbá Ṣùbọ́mi kà ní Ọ̀túnba Ṣùbọ́mi ṣé ìwé tó kà ló kà ní ṣé ìwé tó ṣe nílùú Nàìjíríà tó ṣe ní Èkó tó ṣe mẹ́ẹ̀ ló ṣe ní wọ́n ní báàgọ́ ní a lot of things kí ló ṣe ó wá mú gbogbo position tó yẹ kó dàbí fún tó tẹ́ pé respect ó mú gbogbo ìwà sọgbẹ̀ di Gulligan's position then àwọn learning out àwọn tó bá lo àkókò wọn láti kàwé náà àtọwọ́ tó struggle tó fowó tọ́jú wọn a máa pàtẹ́wọ́ lẹ́yìn àwọn useless àwọn non-entity you are born of non-entity you can have children today that is they are graduate or learning but you gbogbo nǹkan tó fi sí system wa is you waste me you create trouble for our system you are a bad person ipò Awùjalẹ̀ yẹn bí mi ṣe mọ story bàbá yẹn àti bí mo ṣe rí bí bàbá yẹn ṣe ṣe ó ṣe ìwọ wọn bá ń ka àwọn kò tí ì kàn ẹ́. The reason why tó fọ́kọ́ fi lọ sí Ìjẹ̀bú Òde láti lọ kọ́ ilé síbẹ̀ òun ní ìgbà tó fẹ́ lọ fún senate I know this gbà tó fẹ́ lọ fún senate yẹn so bá lọ síbẹ̀ kó lọ declare kò nílé kó lọ sí Ìjẹ̀bú wọ́n tó dẹ̀ máa dé Ìjẹ̀bú náà tí ìbá bá ti ṣe dáadáa lẹ́kọ̀ọ́ àbí ó fẹ́ lọ wá lọ lé àbú fẹ́ lọ síbi kan tó fẹ́ lọ tẹ̀dó so òtún ní débẹ̀ kó kàn bá bẹ̀jẹ́ ó bá Ìjẹ̀bú jẹ́ náà ṣé tó pàwọn èèyàn ń bẹ̀rù kó má bàa pa wọ́n dànù ó bá ilé jẹ́ ó bá ọ̀nà jẹ́ ó bá Ìjẹ̀bú jẹ́ ó tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀ cha. I remember one guy tó ti kú Sunday kọ́lọ́n fọ́run kẹ́ ọmọ Ìjẹ̀bú náà ni ọmọ rẹ̀ mọ́ ní ṣá ó sọ story kan níjọ́ kan mi ìfẹ́ sọ ó ti kú sí Wàsíù oyè lásán ni o bóyá Baṣọ̀run àbí kí ni Òbésèré fẹ́ jẹ tó kàn béèrè fún ọlọ́wọ́ Olúbàdàn tó Olúbàdàn ní kó máa bọ̀ ó dẹ̀ tún jọ́ ọmọ Ìbàdàn ó kọ́ ní ó yẹ dànù akẹ́nu sí títí lórí social media ń gbà yẹn báyìí ó yẹ dànù ni ó ti sọ pé ó sọ náà nìyẹn nígbà tí kábíyèsí Olúbàdàn náà káwọn èèyàn bá lè mọ̀ pé ọ̀rọ̀ tí ń bá sọ ìwé làbúrò máa fọ́ọ̀mù rọ̀ ìgbà tó sọ pé tí gúrùpù kan wá tán náà fẹ́ máa pa àwọn arúgbó ní orí social media tí mo ní Lizzy pé ìgbà ẹ̀ lára àwọn representative yẹn ni Lizzy jẹ́ Ìjẹ̀bú kakọ̀sí ló máa ń rí lára àwọn tó máa ń hide identity wọn náà tó máa ní wọn l'identity at the end of everything wọ́n máa fẹ́ máa oppose àwọn tó ní identity àwọn criminal ló máa ń jẹ́ àwọn fugitive àwọn criminal ló máa ń ní double identity àbí tí ò kí lè disclose identity wọn bí mo ṣe wà ní Canada ń bíbá gbogbo kò sí nǹkan tí mo lè ṣe àbí tí wọ́n bá pẹ́ wọn kàn fẹ́ wò mí nírun kò sí tí mo ṣe tí wọ́n rí wọ́n mọ ilé mi gbogbo tí mo fi sílẹ̀ tí wọ́n bá pẹ́ irọ́ mo pupa they know it ẹ̀yin náà wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan tẹ́ máa fi sílẹ̀ tẹ́ máa kọ irọ́ ló máa bá dé ilé bàbá yín ọ̀tọ̀ ni ilé ìyá yín ọ̀tọ̀ ni nísìnyí wọ́n tó ní pé fìdípọ̀tẹ̀ tó ti ń kọ ọmọ fìdípọ̀tẹ̀ tó ti sọ ti pẹ́ tí mọ́mí ẹ̀ náà tún sọ story ipe pọ̀tẹ̀ yes you know because o ti máa ń sọ fún mọ́mí ẹ̀ ti pẹ́ sódà tó bá di pé bàbá ọba yẹn kábíyèsí wàjà bóyá wọ́n lè sọ pé kó wá sí láì láti lè jọba mọ́mí ẹ̀ náà mọ́mí alájà ti bẹ́ẹ̀ sọ story yẹn pé pọ̀tẹ̀ ni o ti wá kìnnìkan ní pé àwọn náà kẹ̀lẹ́ pé àwọn wá láti ìlú Péjú àti ẹ̀ mọ̀ pé tòótọ́ ni ń sìn pé ok o ilé Èkìtì ni wọ́n sin dáàdì ẹ̀ sí and it's possible abájọ tó fi kò láì fún àwọn ọmọ bastard tí bàbá mi tó ń pera wọn ní ọmọ bàbá mi tó fi ní kọ́ lọ ta ilé bàbá mi kọ́ lè lọ wú òkú bàbá mi tó ń pé àwọn ibi tó ń sin bàbá tèmi sí inú ilé tiẹ̀ tó kọ́ ni wọ́n sin sí abájọ tó fi dá gbogbo ilé tó fi dọ̀dọ̀dú ó wá ṣe tán wà máa ṣe peace báyìí kò sí peace for you ọba Ìjẹ̀bú yẹn kò ń ṣe fún ìwọ máa kọrin ẹ yẹn orí tó ń kọ yẹn ni kò máa kọ lọ ọba Ìjẹ̀bú true yẹn it's not for you. ogún bàbá yẹn ọba Adétúnjí ṣé ń gbá ní lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà yẹn káwọn èèyàn bá lè mọ̀ báyìí mo ti ń pariwo pé àwọn eléyìí àwọn kan wà gúrùpù ní omi mẹ́rin tó lead wọn and I'm very sure pé wà sí máa wà nínú àwọn tó lead wọn gbà yẹn tán náà fẹ́ pa gbogbo àwọn bàbá kan lẹ́kọ̀ọ́ àbí kì í ṣe lẹ́kọ̀ọ́ Nàìjíríà orílẹ̀ Yorùbá báwọn fẹ́ pa gbogbo wọn ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí mú ọba gbogbo àwọn báyìí ni wọ́n mú àwọn tó bá yà ti dàgbà wọn náà fẹ́ pa gbogbo wọn wọ́n dẹ̀ máa pariwo why do you want to kill them why do you want to kill them why do you want to kill them mí ní kẹ́ má pa anybody ẹ má kàn wá sí sọ̀rọ̀ àǹdí mi ẹ má wá sọ́dọ̀ èmi Ṣadé ẹ má dẹ̀ wá sọ́dọ̀ ọmọ mi Adébùkọ́lá so ti ẹyin bẹ́ẹ̀ because nígbà mi tàbá speak fáwọn èèyàn àwọn tó speak fún yẹn they come back to come and be fighting you so ti ẹyin bẹ́ẹ̀ yẹn mi ní kó má fọkọ mi má fọ mi oko oníkálukú pẹ̀lú àlàní tó bá ti ní oko kìí jẹ́ bàbá àtọmọ kó má lálà you stand on your own and let me be on my own territory
àtọ́jọ́ tí mo ti dé Nàìjíríà tí mo ti ń pariwo látọ̀dún tó ti ń trouble mi yẹn ṣojú Wàsíù Àyìndé ṣó gba nǹkan mi bí kò gba nǹkan mi mo tún padà dé Nàìjíríà bí gbogbo bó ṣe kó ẹ̀mí ìlànà ìgbà kò sí ìjọ́sẹ̀ yìí Wàsíù kí Wàsíù kó fi gbogbo ìgbésí ayé ẹ̀ búra sí àtàwọn ẹ̀ tí ò bá mọ̀ pa ẹ̀ tó bá wá yá a máa ṣe pé òun lọ́mọ kan ní Canada ó kú kò sí láti ò ti pamọ́ mi ó ní wọ́n bí ìbejì tí mi ò bí káwọn ìbàdàn máa parọ́ mi kọ́ bàdàn máa yẹ̀tọ̀ mi pé wọ́n fi ọmọ wọ́n fi ìbejì nǹkan wọ́n fi ṣògùn owó ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn kí ló máa parọ́ mọ́ kò sí tí Wàsíù afẹ́ bá fi yéèyàn jẹ kò sí lọ́tí ò lè lọ́ra àlọ́jà kó máa gbélé ẹ lórí ó wá ṣe tán sí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní kó kàn sọ fún wa àwọn fámìlì bàbá ẹ̀ yẹn níjẹ̀bú-Òde yẹn ó wá bẹ̀rẹ̀ ìgbà tó ń kọ ilé iṣẹ́ ìjọba máa sunkún ni now you are crying because you know that àwọn question tó ń béèrè lọ́wọ́ is a vital question. it's a vital question wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ni pé sọ fún wa ìran báyẹn ẹni tó bí ẹ̀ wá ṣe tán sí màmá ẹ kíní kan bá ní if your mother's father's kíní kan obìnrin ò kì í jẹ ọba ní Nàìjíríà ó lè jẹ regent tó bá bí bàbá ẹ̀ gan tí ọba tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ màmá bàbá ẹ̀ lórí ilé tìmọ̀ba regent ò lè jẹ ọba àfi tó bá jẹ́ ó fẹ́ jalè ṣé ti yẹ torí ẹ̀ ló ṣe ní gbogbo àwọn ọba tó máa ń lọ ń ra ọmọ ìní ìkan tí oṣù ọmọ tó jẹ́ bastard wọ́n máa lọ sùn káàkiri wá ọmọkùnrin kiri ìyá kù tó my father too irú ògbèrè kan tó lọ ta ilé bàbá mi tó lọ níkan lọ wú òkú bàbá mi bẹ́ẹ̀ tí wọ́n náà dẹ̀ fọwọ́ sí ó fẹ́ jọba níbi tí wọ́n ti ta ilé bàbá tèmi tó wú òkú bàbá tèmi tí bàbá ọmọ mi kú lórí pé mo kàn sọ pé mo kò mọ̀ tì màlá ọmọ Èkó ló máa sọ gbogbo ibi tó bá ti dé báyìí ọmọ ìwọ ni ọmọ ibẹ̀ nìkan you are too guilty ìwọ nìkan lójú Olúọmọ Federation ló fi fọgbọ́n ta wọ́n yọ gbogbo ẹ̀ ló máa wá kiri you are too guilty ó lè níyí. wọ́n fẹ́ fi ibò bẹ́sẹ̀ ìjọba àti àmìjẹ oyè gbogbo àwọn bọ́ọ̀lù kékeré yẹn tó bá fẹ́ fi wọ́n jẹ oyè kan báyìí tó bá ti gbọ́ tí wọ́n bá wà pẹ̀lú tó bá wà ìbúta pẹ̀lú wọn báyìí ó máa dájú ó máa bà tí wọ́n jẹ́ ni ẹni tó dẹ̀ tó fẹ́ fi wọ́n jẹ yẹn báyìí ní pẹ́kò jìnnà wọ́n máa kò kú dànù wọ́n máa sọ pé wọ́n ti dàgbà náà ṣé wọn rẹ́ni tó dàgbà tó lo 100 years ni wọn rẹ́ni tó dàgbà tó lo 90 something years mọ́ mi yín kó ló di pé wọ́n dàgbà tó bá yà wà máa kọ́sẹ̀ wà ní 120 130 years suddenly ó ní ìgbà kan ó di 90 ló máa ní mọ́mí dad suddenly kó tó di pé wọ́n kú yẹn 120 mo rí pé wọ́n lè bẹ̀rẹ̀ sí kọ́ sí mu náà kò sí problem o ṣọ́ṣiyé mọ́mí tiẹ̀ 120 ni bọ̀ tó bá ti di pé àwọn kan torí pé ẹ máa ní wọ́n ti dàgbà 81 ó dàgbà mọ́mí tiẹ̀ dẹ̀ wọ 120. Wàsíù ẹni bá fi ẹ́ jọba gan wọ́n máa kó àgbákò ni gbogbo àwọn tó ti fi ẹ́ ń joyè wọ́n máa ń kàgbákò ni bàbá Aláàfin Ọ̀yọ́ báyìí wọ́n kò déédéé fòtọ́lẹ̀ kò pẹ́ náà wọ́n síkì ẹ yo nítorí pé wọ́n ti lọ ṣe nǹkan tó yẹ kó ń ṣe ni torí pé ẹni tó bá ti ṣoore fún ìkà òun nìkan máa padà wá pa ìkà ni ẹni tó bá ti ṣoore fún ẹ tó bá gbé sórí ìtẹ́ náà lára àwọn ìtọ́jú wọn ti pé nìyẹn wọ́n máa pa wọ́n ni tó máa ń jọba tó máa ń fẹ́ wọlé ní pòsíọ̀n tó máa wọ́n wọlé mọ́ gbogbo àwọn tó ti fún ẹ lóúnjẹ nígbà tó fẹ́ gúrò láyé àwọn ifá àti ẹ̀mí èfù tó gbénu tiẹ̀ ẹ̀mí burúkú ni ẹ̀mí payé èèyàn jẹ́ tó bá ṣoore fún kó bayé ẹ̀ jẹ́ gbogbo àwọn tó gbé ẹ dìde láti ìbẹ̀rẹ̀ ayé ẹ tó ti dìde day one láti ìgbà tó ti dìde ní ìbẹ̀rẹ̀ ayé ẹ tẹ́mi nínú wọn mélòó tó tún wà lókè kò sọ fún mi èyí tó bá rí lókè tó torí pé ó fẹ́ wà lókè báyìí wàá lù bọ́ ni wàá mú igi wàá bí àwọn èèyàn kan báyìí lù bá ni systematically ìwọ tó máa ń jẹ́ èèyàn bọ́ ó fẹ́ gun orí àpèrè ọba ìlú Ìjẹ̀bú-Òde ìwọ tó ti ṣe ètùtù ọba lójú ọba Síkírù Awùjalẹ̀ tó wàjà ó mọ nǹkan tó ṣe fún wọn kó tó di pé wọ́n kú yẹn ni ìwọ tó yẹ pé tó bá nàyàn tán wàá fi nǹkan kékeré wà tó fi rá lórí wàá wá lọ síwájú wọn ó lọ ń ṣe ètùtù ní ọjọ́ yẹn bíi pé bóyá wọ́n ti kú lórí tẹ̀ wọ́n ti kú tó ń ṣe bí ọba wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ ó wá wà lórí system ó wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ ṣe bí ẹni sunkún ọ̀rọ̀ ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ bísọ̀yì náà sọ fún ẹ pé ó láwọn ti béèrè báwọn dẹ̀ mọ̀ ẹ́ dáadáa lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n sọ fún ẹ pé ò kì í ṣèkó tẹ́ ṣe fẹ́ fúfú bínú ba gbogbo Èkó jẹ́ pé a máa kúkú ba gbogbo ẹ̀ jẹ́ ni Èkó ló kọ́kọ́ claim mo dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé bóyá o fẹ́ lọ fún senate tó bá lọ 4 years lẹ́kọ̀ọ́ ó lè lọ fún senate from Lagos tó bá ti kọjá 4 years níbì kan according to the law àbí kẹjà kan bí ẹ síbẹ̀ you can be a Lagosian Èkó ló kọ́kọ́ tọrọ ló bẹ̀rẹ̀ sí pariwo bóyá gbogbo nǹkan tó wá béèrè máa ẹ ìwọ nígbà yẹn náà wọ́n fẹ́ jẹ́ Olúọmọ wà ní ìwọ Olúọmọ of Lagos àbó ti gbàgbé ni kò sóyè gbogbo tó bá ti wà báyìí máa ṣáà máa fẹ́ ìwọ tó wà fẹ́ rú rẹ mọ́bẹ̀ tún lọ try Èkìtì náà ìlú péjú Èkìtì yẹn try ẹ̀ tó mọ̀ pé ibẹ̀ yẹn ò tí kò dájú tẹ́ kọ́ tó ti understand tó bá là mọ́ ọ lójú tó bá ló fẹ́ joyè tó mọ̀ pé dáàdì ìdàrẹ́ tó bá ló bímọ mi ẹ tó mọ̀ pé ló fẹ́ jọba ń sìn ó lè lọ bímọ wọn lórí ilẹ̀ èkó tó fẹ́ jọba wọ́n máa gbà fún ẹ. ó wá sí Canada yẹn ó ní ọmọ ẹ o mi ò fi yọ ẹ olómọ ẹ̀kọ́ ṣe kíní kan sí ìbáyé o ó sọ pé kíní kan èmi mò ń ṣépè fún gbogbo àwọn tó ṣẹ̀mí ṣé mo dárúkọ ọmọ ẹ mi ì dárúkọ ọmọ ẹ wàá kọ́ máa purọ́ mọ́yàn wàá máa purọ́ nígbà tó kọ́kọ́ sọ yẹn tó ń sọ secretly bíi pé mo bí ọmọ fún ẹ ọmọ twins kan wọ́n fi ṣe kíní kan gbogbo àwọn tó kọ́kọ́ ń ṣe olórí ìlú yìí secretly they hate on me people that hide that story they believe that this woman be a dangerous person gbogbo àwọn tó parọ́ mọ́ mi náà lórí social media báyìí tó máa ra irọ́ burúkú mọ́ mi ibi tí mi ò dé rí ní ìlú Gaddafi bẹ́ẹ̀ kí lórúkọ ẹ̀ Libya wọ́n ní wọ́n rí bẹ́ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ mi ò rí ìlú òṣì
mi ṣe wà ẹ̀ ọjọ́ tí ebi bá pa mí máa wò pé ọjọ́ kan better day are coming I work towards it and I will be moving gently ọlọ́run má dẹ̀ máa bẹ ọlọ́run á tún ṣàánú fún mi èmi tí mo bẹ ọlọ́run tẹ́nibọ̀dì ò ṣàánú fún mi tó yẹ pé ọlọ́run nìkan ló ṣàánú fún mi ó kọjú tì mí ọmọ kan tó wà lọ́wọ́ mi nígbà tí mo mọ̀ ẹ́ ni ló burúkú ẹ̀ ó wá sọ pé ó fẹ́ jọba abẹ́ ti jọba ìjọba ẹni tó bá ti fi ẹ́ síbẹ̀ gbogbo àwọn tó fi ẹ́ síbẹ̀ ìjọba ìyànà kí ló ṣe wọ́n fún alẹ́ ló máa yọ̀ ń kí wọn and nobody this time around by the time you go to yọ̀ ń kí them nobody will save them àwọn ọmọ òṣùwọ̀n wọn ti kú lọ́dọ̀ ọlọ́run somebody will now say that Auto Bola yẹn ó máa ń tako èèyàn mo tako Wasiu mo ti lo àwọn tó bá mi ní ìlú Canada for 8 years wọn èlòmíì ti ní gáràjì Nàìjíríà wọn ti stable wọn ti jẹ dáadáa because Wasiu máa sọ pé tí wọn bá ti gbà fóun òun máa bá tí wọn jẹ ni báwo la ṣe jẹ lé aláró ìwọ ló dáyàn ni ó wá fẹ́ ibi tó bá dẹ̀ da ló máa fẹ́ obìnrin yóò tó bá da tó lálùbáríkà ló máa ló fẹ́fẹ́ obìnrin wo ló tẹ̀ fẹ́ báyìí jẹ ìyá tó fẹ́ jẹ olórí sí àmọ́ pé àwọn aṣẹ́wó àmọ́ pé oríṣiríṣi aṣẹ́wó wà lẹ́yìn kiri wọ́n béèrè question lọ́wọ́ ìwádìí wọn kówé sílẹ̀ táni o ti mọ̀ pé gbogbo fọ́ọ̀jì àwọn ìwé tí ò ní ìtumọ̀ tó máa lọ fọ́ọ̀jì tó máa backdate tó máa oríṣiríṣi story ìwé tó máa lọ tó máa sanwó fún wọn sì kan lọ gbé jáde wá wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kí ló lè ṣàlàyé wọ́n béèrè ó ṣe interview náà wá sọ̀rọ̀ fún wọn ìwú ló ṣì ọba Síkírù tó kú kábíyèsí okun rest in peace there is a lawyer according to the history wọ́n dẹ̀ lọ gbé wọn wá láti ìlú òyìnbó ni ṣé Amẹ́ríkà náà ń gbé mi àbí London wọn ò misbehave ṣé ìwọ tó máa ń já tó gbogbo street yìí Yorùbá ló lò mọ́ àwọn ìpínlẹ̀ àwọn gúrùpù yìí kọ́ tẹ́jọ́ ṣe máfíà tẹ́jọ́ ṣùṣì bí ẹran níwò some of you too wọ́n wà nípò àgbàlá pẹ́jẹ́ ẹ̀ ló fẹ́ jẹ go and look for somebody àwọn bíi àwọn kàtẹ́ ẹ̀yìn go and look for àwọn gúrùpù wọn ó níbi tó máa ń ní kó jẹ àwọn kàtẹ́ ẹ̀mí tí wọ́n ń jẹ irú ọba ti Ìjẹ̀bú Òde yẹn kò ṣòro náà máa jẹ bí ẹ jẹ irú ìgbèríko gbé ibi ẹ máa ti yọ wọn lẹ́nu bó jẹ́ pé kẹlẹ́ ìjọba ńlẹ́ kíkẹ́ máa yọ Dangote lẹ́nu táwọn Haúsá pọ̀ bẹ́ẹ̀ dáadáa má bínú jára rẹ̀ Dangote wàá mú gbogbo ayé àwọn ọlọ́mọ wa máa bà yẹn jẹ́ wọn máa dà yẹn rú àwọn ọlọ́mọ bá fẹ́ jọba lórí àwọn tani gbogbo àwọn onígbà tó dé tó Ìjẹ̀bú Òde yẹn gbogbo àwọn ọmọ tó aṣẹ́wó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ aṣẹ́wó lẹ́kàn sí ni ó lè lẹ́kàn sí ni gbogbo nǹkan burúkú pọ̀ sí ni. nítorí fẹ́ ṣe náà ni pé ó fẹ́ sabotage gbogbo all the rich people in that Ìjẹ̀bú Òde and Ògùn kìí ṣe ní Ìjẹ̀bú Òde ní gbogbo Ìjẹ̀bú àti Ìjẹ̀bú gbogbo yẹn kò rẹ́dà gbogbo useless kò máa dupò kò fẹ́ jẹ́ number 1 ẹ fẹ́ jọba ọba Ìjẹ̀bú Òde ẹ ti jọba o ètò ẹ̀jẹ̀ yẹn lọ́mú mi sí mo dé gbogbo iṣẹ́ tí mo ti ṣe ó mọ iye mọ́tò tó wà lọ́mí nígbà tí mo mọ̀ ẹ́ ni gbogbo àwọn tó kò sẹ́ni tó pàdé gbogbo àwọn tó dá sí ògùn ẹ̀ kógo tiẹ̀ léegun kó lè rógòlò láì gbogbo pátá ló máa já lógo bọ́ máa já wọn sínú máa já wọn bọ́ kó ní ògùn wàá máa pretend wàá máa ba yéèyàn jẹ wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ look at it's a big disgrace I'm sorry for you somebody àti mọ̀ náà pé àwọn ọmọ àlè jàtìjàtì ló máa ń da lérú ìwé bó ṣe behave ní orílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá yẹn ó behave ẹni tí bí wọ́n ṣe máa béèrè question náà ni Ọlọ́run ló ní olóòtú ẹ̀sẹ̀ pé kó lọ kọ̀wé síta wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ tell us your father is buried in Ekiti ìyàwó èèyàn ni wọ́n máa ń sin ìyàwó náà máa ń sin sílé ọkọ ẹ̀ wọn ò kì í sin ọkọ sílé ìyàwó. ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù ó tún wá ń du sẹ́ríkì lè jẹ́ o torí wọ́n ti jẹ́ kó yé yín pé lè jẹ́ Awùjalè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín wọ́n ní kẹ́ mú ọkọ̀ kúrò ń bẹ̀ ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà ní tí ẹ ṣe fẹ́ mú plane dúró tìtorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù wọ́n ṣèké wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí ni wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí so àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú àbíkẹ́ lọ mú èèyàn mẹ́fà. wọ́n ti tí mo fi láìkí Bísóyè ni pé Bísóyè mọ gbogbo sórí Nàìjíríà Bísóyè náà ló sọ gbogbo sórí Èkó ń gbà ẹ́ wọ́n fẹ́ Bísóyè náà ní Bísóyè. kò dẹ̀ parọ́ o. tí ó tọmọ yín wá. èyí tó sọ yẹn náà Bísóyè ó ti sọ̀rọ̀
Bísóyè ti sọ̀rọ̀ àti gbọ́. Ìtí Bísóyè sọ yẹn Wàsíù ṣàlẹ́yìn ṣé òótọ́ ni àbírọ́ ipe your daddy was buried in Èkìtì why did daddy ma fi bury no ma fi bury daddy sí Èkìtì tí ó bá dẹ̀ jẹ́ Èkìtì náà bury wọn sí bí tán bury wọn sí lẹ́kìtì gan ó yà sọ bí tán bury wọn sí ní Ìjẹ̀bú-Òde abájọ ní tó bá ti ṣe wọ́n báyìí ló máa fẹ́ kó ṣe ẹ́ tó bá ti ṣe wọ́n báyìí ní ẹ̀ẹ́dẹ́jọ́jọ́ lọ́bì kọ̀ọ̀kan ẹ̀jọ́ wáyé ń jẹ́ kan owó tó bá dẹ̀ níwọ̀n nífẹ̀ẹ́ kó nírú ẹ̀ wọ́n tó bá ní ìṣòro kan báyìí wọ́n fẹ́ kó ṣe ẹ́ ni tó bá lórúkọ tó da wọ́n fẹ́ kó orúkọ tiẹ̀ náà má da tó bá ṣèkà fún mi láyé ọ̀rọ̀ àwọn tibẹ̀ yẹn a lè máa sọ pé òkè o kò ṣojú wa bọ̀tá tí wọ́n kí wọ́n ṣèkà fún yàrá bó ṣe rí lára àbúrò sínú àwọn tó ṣèkà fún mi ṣé gbogbo ìka gbogbo ọmọ tójú mi rí káàkiri ṣé wọ́n kọ́ ló ṣe ẹni bá fẹ́ jọba gan lóun máa bá mi bá tiẹ̀ jẹ́ ni á bá mi tú ayé ẹ̀ ká á fọ ayé ẹ̀ àrùn ayé ẹ̀ wómúwómú bí wọ́n ṣe táì láti máa rún ayé èèyàn tó máa bá ayé wọn jẹ́ ẹ má fi wá sí ìjọba Ìjẹ̀bú o. tọ́ òun lẹ ti gbọ́ lẹ́nu Auto Bọ́lá ìdí tí ò fi yẹ kí K1 The Ultimate kò jẹ́ Awùjalẹ̀ ti Ìjẹ̀bú tàbí kó tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti du ipò gẹ́gẹ́ bí Awùjalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú nínú ọ̀rọ̀ tó sọ ló ti ṣàfihàn wípé ìlú Péjú Èkìtì òun náà ni bàbá ẹ̀ ti wá ibẹ̀ ni wọ́n sì sin bàbá ẹ̀ sí ẹ̀dùn bá fẹ́ gbọ́ ìtàn àrọ́bá kó ní tọ̀hún lọ dúyè ọjọ́ náà ni ó mọ̀ pé ọmọ àlè lòun o àti wípé wọ́n gbéyà òun kọ́kọ́ ni tọ́ ọ̀rọ̀ pọ̀ tẹ̀sí máa wò ní fọ́nrán yìí ọba jẹgbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́jọ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ bá wa tẹ̀ sójú ẹ̀yà abẹ̀yìn ni o ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ kó wá ní jù báyìí lọ táàrí labalabi tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni o kó tó wá di pé àlọ́ náà ẹ̀já ṣe àìtó ẹ̀já pín kálẹ̀ jẹ́ kọ́mọdé ó mọ̀ jẹ́ kágbàlagbà náà kó mọ̀ ire lónìí o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀.